ṣe rántí ọ̀rọ̀ yẹn pé àtẹ̀yẹ ms wà ń bí pé kò sí tẹ́ ẹni kan wá ṣe nílé kọjá kan wá bọ̀gùn lọ wọ́n á underline ọ̀rọ̀ yẹn pé àtẹ bá ń sọ fún wọn pé kò sí tá wá ṣe nílé kọjá kan wá bọ̀gùn lọ. A jẹ́ pé ẹ̀yin gan sọ fún wa pé àwọn bàbá wa ẹ̀ ò ṣe nǹkan kan kọjá spirituality nìyẹn sà torí pé tá bá ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe ò túmọ̀ spirituality nìkan sà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwa ń pariwo nísìnyí pé gbogbo church mọ́sáàsì tí kálukú lọ jókòó sí ẹ̀ márùn lójúmọ́ kó ló ń lọ mọ́sí ẹ̀ ṣe church 100 days àkílódé there are so many things tó kúnlẹ̀ tán bàbá ìfilẹ̀ tá a follow tá a ṣe tó lè ká ṣe. ẹ jẹ́ kí sáré bèrè pẹ́sẹ̀ kan lọ́wọ́ yìí àwọn tó lọ kóra wọn jọ bóyá NNPC ni wọ́n bóyá MNPC ni wọ́n bóyá ANNPC ni wọ́n tí wọ́n ní àwọn fẹ́ lé Tinubu kó lóróyè ní 2027 kí ni ìdí tó ń fi lọ sí bẹ́ẹ̀ ṣé torí pé wọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà náà ti lọ sí ni. no èèyàn mọ èèmù wọn ó lè jẹ́ pé bóyá wọ́n ní èèmù kan lórí ẹ̀ àbí wọ́n fẹ́. kò sí èèmù kankan ìdí tí wọ́n fi ṣe ni wípé torí pé wọn ò rí jẹ lábẹ́ Tinubu. ok kì í ṣe torí pé wọ́n láìkí Nàìjíríà ó lè ní gbogbo wọn ẹ ń gbọ́ mi so àwọn àti Tinubu jọ ń ṣe tẹ́lẹ̀ ni so ìgbà tó ti jẹ́ wípé nǹkan tó ń fẹ́ lọ́wọ́ Tinubu wọn ò rí ni wọ́n fi lọ create àyè míì now bẹ́ẹ̀ ṣe wà nísìn gbogbo àwọn tó yapa lẹ́ni wípé kìrìsìtẹ́nì ò dáa mùsùlùmí ò dáa gbogbo ẹ̀ tẹ́ yapa lẹ́ni torí wípé ẹ ò rí jẹ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ni torí wípé mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n land òtítọ́ lè méjà fún bẹ́ẹ̀ ṣe wà nísìn tí Ọlọ́run bá gbé yín sí position Adébóyè tẹ́ bá wà ní position Adébóyè ẹ ní sọkọ tẹ́ ń sọ yìí bẹ́ẹ̀ ṣe wà nísìn tí Ọlọ́run bá gbé yín sí position ọba Saudi ẹ ò ní sọkọ tẹ́ ń sọ yìí so now báwo lèmi àtẹ̀yìn máa ń ṣe nǹkan títí wá ìṣẹ̀ṣe wa yìí táwa náà máa rówó kó jẹ tá máa wà ní big position táwa máa sọ̀rọ̀ fún àwọn èèyàn wípé ìṣẹ̀ṣe wa yìí kọ́ o ìṣẹ̀ṣe gidi ni o. That is what I'm talking about. Ọlọ́run ọba Ọlọ́run ẹ̀fọ́ ni o ẹ̀fọ́ ni sá o táwọn àkọ́kọ́ náà ni pé sá ṣeré mi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí àfáà ni mí kó tó di pé a rí gbogbo ẹ̀ tá a gbé jáde títí dì sin nígbà tí mo dẹ̀ ṣe ń já àfáà láàyè mi nípò mi èèyàn ńlá ni mí o tí mo dẹ̀ jẹun dáadáa sókè ẹ máa gbọ́ sá tó bá jẹ́ pé. ẹ ó dùn sá ágíwò ẹ má bínú ẹ ti sọ̀rọ̀ afẹ́ underline ẹ̀ àfáàní mọ́sálásí mélòó lẹ kọ́ nígbà yẹn. mọ́sálásí mélòó lẹ kọ́ ẹyọkan àbí. ẹyọkan náà ni. population mélòó lẹ ní èèyàn mélòó ló wà ń bẹ. àwọn èèyàn pọ̀ ń bẹ o like bíi 200 250. bíi 240 bíi 2 what. 240 250. 240 250 àbí. so èèyàn mélòó orí rédíò mélòó náà ti sọ̀rọ̀ yín rí ní Nàìjíríà yìí. àìmọye èmi gangan fúnra mi ń ṣiṣẹ́ lórí TV náà nígbà yẹn. wọ́n máa sọ̀rọ̀ nípa àfáà yín kí wọ́n máa kí. kò sí tó fẹ́ lọ ṣe ń bẹ̀ kò sí. ẹ ti sẹ́fún àwọn politician rí. rárá o. so ẹ máa tako ẹ̀sìn mùsùlùmí torí ẹ ti jẹ. pé bóyá mi tí ìró ń jẹjẹ ní àbí. ẹ ò tí ì jẹun ẹ lè jẹun bọ̀ tẹ́ ẹ yó. tẹ́ bá yó níbẹ̀ tẹ́ bá jẹ tẹ́ bá kì níbẹ̀ kò possible nísìn. ta ni mo lè sọ̀rọ̀ nípa ẹ̀ náà. yes olùkíjì pa kò possible kò olùkíjì pa kó sọ̀rọ̀ nípa mùsùlùmí láì dá because ó jẹ́ ń bẹ̀ gidi kò possible kí ọba Ìlọrin ó sọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí láì dá. Because they are eating food there, big food. So now, gbogbo. Mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín ni sà. Gbogbo kò tá ń ṣe lé ní pátá. Anybody tó bá ta. Mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ni sà, ẹ má bínú sà. Wọ́n gbọ́ yín. Ṣé ó dìgbà tí ebi tí a bá rí nǹkan jẹ àbí tí nǹkan ò bá fẹ́ bọ̀ wá la tó lè gbé òdodo jáde ni sà. Bẹ́ẹ̀ ni nǹkan tó máa ń jẹ́ kó òdodo jáde nìyẹn. tó téèyàn bá rí irọ́ níbì kan tó bá ń jẹ́ ń bẹ̀ ní ìsìn kò gbọ́dọ̀ gbé jáde. kò gbé gbé jáde because ó mọ̀ pé tóun bá gbé jáde kò ní gba sálárì má kò dẹ̀ ní rówó yẹn jẹ mọ́. mo fẹ́ bí fún yín. àwọn ọmọ tó wá fẹ́ filẹ̀ ńkọ́.
táyé bá mo ń gbọ́ sà. mo fẹ́ fún yín tí lẹ́sàn. ayé bá fẹ́bọ̀ òun táyé bá fẹ́bọ̀ òun ṣáyé máa fẹ́bọ̀ àwọn ọmọ ẹ̀ náà. mo fẹ́ fún yín lẹ́sàn kan kí ló lè fà á tí ọkọ àtìyàwó lọ́ máa rẹ́ tí obìnrin tí ọkọ àtìyàwó yẹn bá wá jà tó wà nínú ilé ọkùnrin yẹn kí ló tó tú àṣírí ọkọ yẹn nígbà yẹn tó jẹ́ pé ọba jẹ́ kí n sáré méèkì àwọn ọ̀rọ̀ kan sà ọ̀rọ̀ díẹ̀ bíi méjì náà kí lọ́rọ̀ náà ni pé ṣe rí tá a bá ń báyé lọ ní ìbáyé pé tá a bá ti wà òkè tèmi ti wà òkè tẹ́bí mi ti wà òkè ẹ̀gùn báyé ò bá bàjẹ́ kó bàjẹ́ táyé bá pè tàwa lónìí èdè tí wọ́n ń jẹ tó rò pé òun gbádùn sí òun ó lè kọjú ó lè yọ idà sọmọ ẹ̀ ṣe rí n tá à ń sọ lórí ọ̀rọ̀ kìíní yìí èyí tó tiẹ̀ wà very important jù tó bá jẹ́ pé ó bọ́ lórí religion nìkan kálukú ẹmọjọ́ tó ń kálukú ti ń ṣe religion náà tí ò sí ṣòro ni ṣùgbọ́n tó bá ti ń bọ́ síbi pé à ń gbéṣẹ́ rí àbọ̀ òfin wa lẹ́ẹ̀ máa lò àwa la máa invade òfin lé yín lórí wọ́n ń pe kíní kan ní jizya yẹn ni pé tí àwọn mùsùlùmí bá gba state kan gbogbo ẹni tí ò ṣe mùsùlùmí ibẹ̀ máa san tax fáwọn muslim ọmọ tá a bínú ìlú. bàbá ọ̀rọ̀ kọ́kọ́ lọ́la jọ ń sọ nǹkan tèmi ń sọ fún yín lélẹ́yìí kí ló fa tí ẹ̀sìn fi di wàhálà lẹ́nìí kí ló fa wàhálà sínú ẹ̀sìn gangan tẹ̀ mọ́. tó bí ẹ̀sìn ni báwo la ṣe fẹ́ mọ́mọlàkejì lẹ́rú. bàbá kí ló fa wàhálà sínú ẹ̀sìn lẹ́nìí. n tó fa wàhálà sínú ẹ̀sìn.